ìkìlọ̀ pàtàkì òun ni eléyìí jẹ́ fún Ìjìnlẹ Margot. Ìjìnlẹ Margot, ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí fún ẹ o lórí ọ̀rọ̀ Olóyè Ìgboho Òòṣà má jà sọ́lá má jà sípò. Kó lọ ti gbogbo ọwọ́ ọmọ ẹ báṣọ. Kí o lọ ti ọwọ́ ọmọ ẹ báṣọ Ìjìnlẹ Margot. Lẹ́yìn ìgbà tẹ́ rí kan ṣe kan, ẹ wá ní kí ló ti kù. Ẹni bí ẹ ṣe fẹ́ pa irọ́ mọ́ Olóyè Ìgboho Òòṣà lẹ ti ń wá. Àìtètè mólè, olè mọ́ lóko yín. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àìtètè mólè, olè mọ́ lóko òun lọ̀rọ̀ yín. Torí pé nǹkan tó sọ yìí, ẹ̀yin gangan, ẹ̀yin lẹ ṣe. Ẹ wá ń wá ẹni tí ẹ fẹ́ yí mọ́ lórí. Bí ẹ ṣe eléyìí tí ẹ lọ ṣe nígbà tẹ́ gbóhùn sókè, àbí ẹni ẹ gbóhùn sáfẹ́fẹ́ ní Amúlùdùn FM. Nǹkan tẹ́ ṣe nígbà yẹn, òun lẹ ti padà fẹ́ ṣe. Tó jẹ́ pé Ọlọ́run ò sì ní gbà fún yín. Gbogbo bí ẹ ṣe ń pa, bí ẹ ṣe ń kún gbogbo ìmọ̀ yín lórí ọmọ Adeyemo, asán ló máa já sí. Asán ni gbogbo ìmọ̀ yín lórí ọmọ Adeyemo. Torí wípé bàbá yìí bí wọ́n ṣe ní ìfẹ́ gbogbo ènìyàn pẹ̀lú ọkàn ìfẹ́, òun ni wọ́n fi ń rìnrìn àjò yìí. Ṣùgbọ́n ẹ̀yin tẹni ẹ kóra yín jọ, tẹ́ ń dìtẹ̀. Ègbìràn tẹni o. Wọ́n ní bí a ti ń pàkan nìkan ń wé. Ẹni ẹ̀ ní jáwọ́ kúrò nídìí ọ̀tẹ̀. Ìdí ọ̀tẹ̀ lè tẹ́ ń ṣe ọ̀tẹ̀ ọmọ Adeyemo. Ẹni tí Ọlọ́run ti gbé ga ni, kò sí ẹ̀dá kan tó lè rẹ̀ sílẹ̀. Ẹni tí Ọlọ́run ti gbà fún ni Ìgboho Òòṣà, má jà sọ́lá, má jà sípò. A sì mọ nǹkan tó ń ṣe yín o, a mọ nǹkan tó ń fọ́ yín lórí. A mọ nǹkan tó ń fọ́ yín lórí. Bàbá wa Ọlọ́run dáre GA, ẹ ṣeun gan ni. Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ̀yin olùfẹ́ abẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò yìí. Ẹ bá wa pín kó kan Ìjìnlẹ Margot kó kàn lára. Àwọn mọ̀ǹdàrú, àwọn ẹlẹ́sẹ̀ dagboru ni wọ́n. Àwọn ni wọ́n kó ẹsẹ̀ òsì méjì wọn wá sínú ìjàngbara yìí tí wọ́n fẹ́ dàrú. Elédùmarè ò ní fún yín ṣe. Gbogbo yín pátá tí ẹni ẹ fẹ́ máa ṣe àkóbá fún bàbá wa Ìgboho Òòṣà, àwọn alálẹ̀ ò ní fún yín ṣe. Gbogbo àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe, gbogbo ìmọ̀ yín, gbogbo bí ẹ ṣe pa, bí ẹ ṣe kún, ẹ wá fẹ́ mú ẹ fẹ́ dà lé bàbá Ìgboho Òòṣà lórí. Àní bá wa máa pín ẹ̀yin ènìyàn wa. Ẹ bá wa pín kó kan ará ilé, kó kan ará oko ní ètò eléyìí. Tó pé gbogbo nǹkan tí Ìjìnlẹ sọ yìí, Ìjìnlẹ, a rí pé ó ti fẹ́ sí ẹ lára. Àgbo ẹ lè tó ń lò dàbí pé ó ti tán. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ bá mọ àwọn òbí ẹ̀, Ìjìnlẹ Margot, ẹ bá wa kàn sí wọn wípé àgbo ọmọ wọn ti tán o. Àgbo ẹ ti tán o, bóyá wọ́n fi mí ránṣẹ́ sí ni, àbí kó wá gbé lọ sí àrò. Lórí eléyìí tó ń ṣe yìí ó ti fẹ́ sí lára. Ó ti fẹ́ sí lára gidi ni. Ẹni tó dòun pera òun ní ajìjàngbara tó mú ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ tó ń yí mọ́ ọmọ Adeyemo. Ẹ̀yin lẹ sì ṣe nǹkan, ẹ wá wo ibi tí ẹ fẹ́ yí sí. Ìkà ẹ̀dá. Ìkà ènìyàn ni Ìjìnlẹ Margot. Ìjìnlẹ Margot, ẹ bá wa pín ètò wa, ẹ bá wa pín. Bí ẹ ti ń darapọ̀ mọ́ wa, ẹ̀yin olùfẹ́ wa, ẹ bá wa pín ètò wa. Jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ohun tí Ìjìnlẹ Margot sọ o. Pẹ̀lú pé wọ́n sọ wípé wọ́n fẹ́ ṣe ìdájọ́ àwọn Labour Party. Hello. Ẹ káàárọ̀ o. Àwa nìyẹn. Àárọ̀ ni. Ṣé bí ẹ fẹ́ bá wa dá sí ètò tó ní mo wà lórí ètò ni o. Mo wà lórí ètò, ṣé gbọ́. Kò sí wàhálà, ẹ ṣeun. Ẹ ṣeun. Bọ́ síbí kó wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ. Gbogbo irọ́ tẹ̀ ń pa bẹ́ẹ̀ ṣe ń gba owó jẹ lọ́wọ́ àwọn ènìyàn
à ń sọ fún yín àwa tí a dúró tán nínú ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá àwọn ìjìnlẹ̀ Margot àwọn ẹni tí wọ́n fẹ́ kó lọ sóko ìpa ìwọ tó ń sọ̀rọ̀ yìí eléyìí tí ẹ ṣe lọ́jọ́ kìíní àná tí ẹ gbé àwọn ọmọ ọlọ́mọ tẹ kó wọn lọ sí Abolongo correctional center tẹ ní kí wọ́n lọ gbóhùn sáfẹ́fẹ́ jọ kí ni nǹkan tẹ ti rí ṣe sí àwọn tí ẹ kó lọ kí lẹ ti rí ṣe fún wọn kò tí ì sí nǹkan tí ẹ ṣe fún wọn o ẹ fi wọn síbẹ̀ ni o ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrútorú bàbá mi Masbi TV ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan ni àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa pàtàkì nìyẹn nínú ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ takuntakun Elédùmarè á wà pẹ̀lú yín á wà pẹ̀lú gbogbo wa Odùduwà á gbé wa kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ bí ìjìnlẹ̀ Margot àti ìyá Dúpẹ́ Onídọ̀tí gbogbo wọn bí wọ́n ṣe fẹ́ bí ìrìn àjò yìí ṣubú òní wọ́n wá Elédùmarè wá nígbà fún yín nǹkan tí ẹ ṣe ìwọ wá fẹ́ máa wá gbé torí pé a sọ wípé àìtètè mólè olè mólóko nǹkan tí ẹ ṣe ó wá ń wò wípé tí afẹ́fẹ́ bá máa fẹ́ o táṣìírí bá máa tú o kẹ wá dálé bàbá Ìgboho Òòṣà lórí a sì mọ nǹkan tó ń fọ́ yín lórí o ẹ̀yin ènìyàn a mọ nǹkan tó ń run wọ́n nínú torí pé wọ́n ti rí bàbá Ìgboho Òòṣà tí wọ́n bujó sára ẹ̀yin lẹ máa rí bànújẹ́ ayọ̀ báyìí ló máa bá bàbá Ìgboho Òòṣà torí pé dídùn báyìí là ń bá lé Olúwẹ̀rí ayọ̀ ló máa jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀tá àwọn ẹ̀yin lórí máa fọ́ pa ẹ̀yin lẹ̀dọ́ máa dùn torí pé bàbá yìí ò gbà nǹkan lọ́wọ́ yín kí lẹ rí pé fídíò yẹn ó ń jà rànyìnrànyìn kiri ní alẹ́ ìjẹta ó ní wọ́n fi bọ́ síta tó ń sọ wípé wọ́n pín ìbọn bẹ́ẹ̀ yín lẹ́sìn pín ìbọn o torí pé àṣírí gbogbo bẹ́ẹ̀ ṣe pín ó wà níbí àṣírí yín ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ìjìnlẹ̀ Margot ẹ̀yin kó kàn lára apárímù kan ọ̀sán nǹkan tó yẹ kó fi gbọ́n òun ló fi parí yẹn kí ṣe gbọ́n tó parí o ṣe gbogbo ṣùgbọ́n tí ìjìnlẹ̀ Margot sí gbogbo làákàyè ọgbọ́n eléyìí tí Ọlọ́run ń jogún fún ẹ̀dá nílé ayé tó yẹ kó fi gbọ́n tó yẹ kó fi ṣoríire òun ló fi parí èyí tó yẹ kó fi gbọ́n òun ló fi parí a ń sọ wípé ìyà ń jẹ ìran Yorùbá ẹ̀yin kan ẹ wá dúró gẹ́gẹ́ bí alátakò bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bí ìrìn àjò yìí ṣubú àwọn alálẹ̀ ló máa ṣe yín mọ́ṣẹ́ ẹ̀yin tẹ́ ń sọ wípé látọjọ́ mélòó kan látọdún mẹ́ta wọ́n ní ọmọ tó ní bàbá àwọn ò là ọmọ tó ní bàbá àwọn ò lówó lọ́wọ́ ni ẹnu ẹ̀ lòun náà wà yẹn ẹ̀yin náà láti gbàdé ti bẹ̀rẹ̀ sí ní dá $1 million yín ṣèbí lórí irọ́ ni declaration homologation obligation wọ́n bọ́ sípò ẹ̀tọ́ bọ́ ṣe bọ́ sípò ẹ̀tọ́ náà bọ́ sí Adélé orí Adélé yẹn lórí burúkú wọn wà o wọn ò rí kankan gbé jáde o kò sí nǹkan tí wọ́n rí gbé jáde wọ́n sì ti ń tẹ̀síwájú náà wípé ó ń bọ̀ àwọn ń bọ̀ ọjọ́ òní wá fẹ́ dé o lórí irọ́ àgbà scammer àgbà yahoo olè ọ̀lẹ kò níṣẹ́ lápá o ibi tó náà ń jókòó sí àwọn tí ìlú òyìnbó ò gbé lélẹ́yìí o ìlú òyìnbó ò gbé o tọ́kì tó wà kò ṣe nǹkan kan o ó fẹ́ pọ̀ ń ralẹ̀ níbẹ̀ ni o kò sí nǹkan kan tó ń ṣe irú wọn yìí náà wá bọ́ sórí ayélujára náà bẹ̀rẹ̀ sí ń ṣe wọ́n ń ṣe gbájú ẹ̀ fáwọn ènìyàn níbi tó ti ṣe dé gan wọ́n fi ìran Yorùbá yáwó ìran bàbá ńlá kú bàbá ẹ̀ ó fi yáwó wọ́n náà fẹ́ gbé Adélé síta kí ló dé tẹ̀ tí wàá gbé Adélé sí láti ẹjọ́ yìí o ó sọ ẹni ẹ bá wa farabalẹ̀ yóò lólùfẹ́ wa ẹ gbọ́ nǹkan tó sọ ó ti sọ débi wípé àti November làwọn ti gba ilẹ̀ ẹjọ́ ẹ̀yin ènìyàn wa ìbéèrè kan ni mo fẹ́ béèrè ẹjọ́ ṣé ìran Yorùbá ti ní ilẹ̀ kan síbòmíì ni àbí ṣé kìí ṣe Yorùbá kan tá a jọ jẹ́ ìní bóyá ìran Yorùbá míì ti wà ń bò míì bóyá wọ́n ti ní ilẹ̀ míì bóyá China ló wà torí èmi ò rò bóyá Yorùbá kan tá à ń jẹ́ yìí òun ni ìjìnlẹ̀ Margot sì wà lórí ẹ̀ pé àwọn ti gba ilẹ̀ àwọn káwọn kọ̀ gbé ìjọba wọn wọlé lókù lórí irọ́ ni o bàbá mi Àbáyọ̀mí ẹ ṣeun gan ni láti Benin Republic ça va bien a kú ojúmọ́ o bonjour ça va ẹ ṣeun gan ni ìyá mi Táíwò Kíkẹ́ lọmọ ẹ káàbọ̀ sórí ètò wa máa play ibi tí ó lérí ibú ìjìnlẹ̀ Margot apárímù kọ̀ọ̀sán ibi tó ti sọ̀rọ̀ ẹ wàá wò wípé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá lélẹ́yìí òmìnira tẹ́lẹ̀ fẹ́ gbé jáde òmìnira ni láti 2022 ẹjọ́ ọdún wo la wà yìí o oṣù kẹsàn-án láti wà yìí o oṣù mélòó ló kù kọ́dún ìparí mẹ́ta wọ́n sì wà lórí wípé àwọn á tó gbé jáde ó ń bọ̀ ojoojúmọ́ owó ni wọ́n fi ń gbàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn o wọ́n ń cash out ní o gbogbo wọn pátá àwọn òmìnira ayé yín á da wọ́n ní he selling drug in Turkey that is why he is arrested then bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ la gbọ́ eléri ibú tẹ̀wọ̀n dé ẹ̀ rojú ẹ̀ fojú ẹ̀ gan jojú ẹ̀ lẹ́wọ̀n ni ìdí nìyẹn tí wọ́n fi ajẹgbodò ní tó ń wá ní kúnra ìdí nìyẹn tí wọ́n fi rán àwọn ọmọ ọlọ́mọ lọ́jọ́ kìíní àná tí wọ́n rán wọn níṣẹ́ dé tòrútòrú tí wọ́n ní kọ́ lọ gbóhùn sáfẹ́fẹ́ torí pé ìyà tóun náà jẹ́ ibi tó wà yẹn ó fẹ́ kí ìran Yorùbá náà kí wọ́n tán wò àwọn dìdìrìn àwọn tí wọ́n wá gbọ́n wọ́n wá kó tó jẹ́ wípé ọ̀tẹ̀ ìdìtẹ̀ ọmọ Adéyẹmọ ló bá wọn débẹ̀ òun ni àwọn tó wà nínú correctional center ní Abolongo yẹn ìwọ tó ń sọ̀rọ̀ yìí ìjìnlẹ̀ àwọn tí ẹ kó lọ tẹ ìṣàkóbá fún lọ́jọ́ kìíní àná ṣé o ti gbà wọ́n tó bẹ́ẹ̀ pẹ́ ti gbà wọ́n ní báyẹn àtẹ̀wá sọ wípé bóyá o ti ẹ̀ nọ́rọ̀ lẹ́nu
tó bá ní wọ́n ń jogún làákàyè Ọlọ́run ò tẹ̀ jogún làákàyè fún Ìjìnlẹ wọn ló pa lórí ó ti pa ní ọpọlọ ayé yín àdá bàbá mi ó pa lórí ó ti pa ní ọpọlọ ẹ ti jẹrà kò ní ọpọlọ tó bá ní gbogbo àwọn òmìnira gan tó bá ní kọ́ mẹ́rin tó gọ̀ jù Ìjìnlẹ ló gọ̀ jù láàrin wọn òun ni dọ̀dọ̀yọ̀ tí wọ́n ń tì síwájú ìwọ ò sọ pé kí ọ̀rọ̀ tó sọ yẹn kí ìyá yín Dúpẹ́ Onídọ̀tí 2x2 kó jáde kó wá sọ ó ní pé ìwọ ló ti tìrìn jù láàrin wọn ìgbà tí wọ́n sọ kí wọ́n gbóhùn sáfẹ́fẹ́ náà ìwọ náà ló bọ́ síta gbogbo ọmọ Yorùbá o inú yín kó máa dùn o àwọn ti gba ilẹ̀ wọn o hallelujah ẹni pé àwọn ilé wọn ń tọra wọn èmi ò rẹ́ni tó tọrọ ẹ̀ bí ìyá bèjì rí o tọ́ níbo ni Táyé wà tó ló wà ní Badagry tó ló wà ní Dubai oríṣiríṣi Ìjìnlẹ ló gọ̀ jù ní gbogbo òmìnira 2022 òun ló lórí alágọ̀ ìwọ wá jáde nǹkan tẹ́ ẹ ṣe tó jẹ́ pé ẹ̀rí ẹ wà lọ́wọ́ gbogbo bí ẹ ṣe pín ìbọn fún àwọn ènìyàn tẹ́ni ẹ fẹ́ fi gbé Adélé wọlé ó wá kọ́kọ́ wá bọ́ síta ó fẹ́ wá yilé bàbá Ìgboho ṣà lórí àìrọ́lẹ̀ pa àti sọ́sẹ̀ a ní ẹ̀yin ò ní wọ̀n ní kíkún àwa gan ò ní gbà lábọ̀ lọ́wọ́ yín gbogbo yín pátá bẹ́ẹ̀ pógún bẹ́ẹ̀ pé gba lórí olóyè bàbá wa Májàsọ́lá Ìgboho ṣà òfo lẹ máa mú bọ̀ ń bẹ̀ òfò lè máa mú bọ́dé pé òfò báyìí olómi ẹ̀fọ́ ń ṣe ẹ máa gbọ́ o ẹ gbọ́ nǹkan bíi àgọ̀ ayéràdà òpònú Ìjìnlẹ ẹ gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ o. jọ̀wọ́ ẹ fi àdúrà ran gbogbo àwọn tí wọ́n dúró lórí ìrìn àjò pé kọ́lọ́run ọba kó má jẹ́ kó kọsẹ̀. ṣe ń gbọ́. àbá jùlọ àwọn tí Ọlọ́run sì fẹ́ lò nínú ìrìn àjò yìí kọ́lọ́run gbé wọn dìde kó gbé wọn dúró. tó bá ti fẹ́ ṣèké ló máa ń gbàdúrà bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n ẹ jẹ́ ká kíyèsí ara wa ká má bàa wà lára àwọn tó sì fẹ́ ṣubú gbogbo wa pátá làkọsílẹ̀ wà fún o. ẹ̀yin tẹ́ ti ṣubú already. àwọn kan wà tó yẹ pé Ọlọ́run ò kọ pé kán ṣubú ṣùgbọ́n nítorí pé àkíyèsára nítorí ipò nítorí owó nítorí àìlè mú ìpinnu ẹni nítorí àìlè dúró lórí ìdákọ̀ró ẹni ló fà á táwọn kan fi ṣubú. bí títí yín. wọ́n ní ẹni tó bá lérò pé òun ti dúró kó kíyèsára kó má bàa ṣubú. tó bá ti fẹ́ pa irọ́ òun ló máa ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò ní dúró lórí kan ẹ máa gbọ́ o. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ pé ayé ní security tẹ́ ẹ pé ayé ní warrior àwọn kan wà tó dúró tán o àwọn kan wà tó yẹ pé wọ́rọ̀wọ́rọ̀ ni wọ́n. ṣé ẹ gbọ́. èyí tí Sunday Ìgboho ń pè lọ́wọ́lọ́wọ́ tó ń pín ìbọn fún confam ni o. ẹ gbọ́. Sunday Ìgboho àtàwọn bàbá wọn wọ́n ń pe àwọn warrior àwọn tó pe àwọn ní warrior jẹ́ pé wọ́n ní security. àwọn gan ni wọ́n pín ìbọn o òpònú tó ń sọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ṣé bàbá Ìgboho ṣà tí wọ́n wà níbẹ̀ nẹ̀ ẹ̀yin ènìyàn wa mo fẹ́ pàkíyèsí wa sí kinní kan o ṣe rí gbogbo nǹkan tó ń sọ yìí kò sí nǹkan tó mú gbogbo nǹkan wọ̀nyí jáde bí kò ṣe fídíò bàbá Ìgboho ṣà tí wọ́n rí ní ìjẹta tí bàbá yẹn ń dunnú tó jẹ́ wípé Ọlọ́run ọlọ́jọ́ òní á bá wa wà pẹ̀lú bàbá Ìgboho ṣà tí wọ́n bujọ́ sára torí pé ọmọ aláyọ̀ ni wọ́n á máa yọ̀ ni ẹni ọpẹ́ wọn ò sì nìkan wọ́n á máa róhun dúpẹ́ fún ni ẹ̀yin tí ẹ sọ wípé ẹ jẹ́ ọlọ̀tẹ̀ tẹ jẹ́ ọ̀tá yìí ẹ̀yin ní ìbànújẹ́ á máa bá torí pé ẹ tẹ̀ fẹ́ rí bàbá yìí ní ìṣẹ́jú kan pé kí wọ́n tẹ̀ dunnú kínú wọn dùn tẹ bá ti lè rí nǹkan tó jọmọ́ pé bàbá yìí yọ̀ báyìí ẹ máa ti bọ́ síta ni nǹkan tó gbé Ìjìnlẹ bọ́ síta nìyẹn o gbogbo nǹkan tó ń sọ yìí àwọn ni wọ́n ń gbé gbogbo ìmọ̀ yìí o gbogbo bí wọ́n ṣe ń pín ìbọn wípé tipátipá àwọn fẹ́ gbé Adélé wọlé ẹ ti gbọ́ ó sọ̀rọ̀ yẹn ò ẹ bá farabalẹ̀ ó máa padà tún sọ wípé Adélé àwọn ń bọ̀ o tipátipá Adélé tó ń fẹ́ gbé wọlé gbogbo nǹkan tó ń sọ yìí àwọn ni wọ́n ń plan yẹn o àwọn ni wọ́n kó aṣọ sí àwọn èèyàn lọ́rùn o bí wọ́n ṣe kó sí lọ́rùn nígbà ìtọ́lọ́gbọ́n sáfẹ́fẹ́ ní Amúlùdún FM gbogbo wọn báyìí wà ní correctional center èyí tó kú ti kú nínú wọn ọ̀rẹ́ yàn kan kó lọ bẹ̀ wọ́n wò kò sí lọ́ọ̀yà kò sí nǹkan kan tí wọ́n gbà fún wọn ṣe ọ̀pá tí wọ́n ṣètò lórí ẹ̀ nígbà kan à ń sọ fún yín wípé àwọn eléyìí ni ọ̀tá Yorùbá àwọn ni ọ̀tá ìran Yorùbá tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó wá sí ìmúṣẹ irọ́ sì ni wọ́n ń pa wọ́n ní irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù ẹ kò máa ṣe láńsán ni Ìjìnlẹ má kọ sí sórílẹ̀ tó sọ yìí kóró gbá lẹ́nu ẹ ṣọkọ́ mo sọ pé wọ́n nílé yìí fún ẹ kó lọ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ bàbá wa Ìgboho ṣà torí pé ìwọ àti wọn ẹ̀jọ́ sí ní sàwáwò kan torí ìwọ àti ẹ̀yin onídọ̀tí tí ẹjọ́ ń kóra yín pa yí ọwọ́ aago ẹ̀ sọ́dọ̀ wọn ẹ ti rí pé kò ti sí nǹkan fún yín mọ́ ó ti tán fún yín kò sí ọ̀rọ̀ lẹ́yìn ẹni Ìgboho ṣà ló kù tẹ̀ fẹ́ mú sẹ́nu àwọn alálẹ̀ ò ní gbà fún yín ẹ máa gbọ́ o. confam ni nítorí ìdájọ́ tí wọ́n fẹ́ ṣe lọ́la òde yìí wọ́n ti pín ìbọn fún àìmọye àwọn ènìyàn wọ́n pe àwọn èèyàn live and direct
bẹ́ẹ̀ gbọ́. wọ́n pe lára àwọn tí wọ́n pè ló jẹ́ ká mọ̀ wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ Ìgbòho. lórí irọ́ lára àwọn tí wọ́n pè kí ló dé o fẹ́ sọ̀rọ̀ ṣé pé èmi fẹ́ sọ̀rọ̀ báyìí mo mú evidence mi lọ́wọ́ kí ló dé tó fẹ́ sọ̀rọ̀ ibi tí wọ́n ti pè é yẹn fídíò ibi tó ti pín ìbọn yẹn ibi tó ti rí bàbá Ìgboho ṣà tó ń pín ìbọn lé wọn lọ́wọ́ yẹn kí ló dé tó fi mú wá tí ọkọ̀ ò nẹ́rìí you go explain tired o wà á explain wà tired ẹ̀rí ẹ ibi tó ti rí Ìgboho ṣà tó ń pín ìbọn lé wọn lọ́wọ́ wọ́n pè yín wọ́n ṣe gbá ibi tó ti pè é yẹn àti fídíò ibi tẹ́ ti jọjọ sọ̀rọ̀ kí ló dé tó mú wá lọ mú jáde onírọ́ ayé lọ mú jáde apárí mú kọ ọ̀sán kò lọ́pọlọ lórí gbàtọ́ yẹ kó tẹ̀ ó ti lọ sáfù ní sùkúrù ibi tó ti sáfù nínú ọgbà ẹ̀wọ̀n yẹn nǹkan ti ṣe àwọn ìjọba Turkey wọ́n burú gidi wọ́n ti kí oríṣiríṣi bọ̀ lára bó ṣe wà yẹn wọ́n ti kí oríṣiríṣi bọ̀ lára òun ló fi ń dún wọ́nran ẹ bá rí pé ìgbà míì ó máa ń ṣe bẹ́ni tó gbádùn ẹ̀yin tẹ́ bá mọ àwọn ẹbí ẹ jẹ́ bá wa ké sí wọn o ẹ̀yin tẹ́ bá wà lọ́ndà comment section níbí tẹ́ jẹ́ ọmọ Ondo tẹ́ mọ àwọn ẹbí Ìjìnlẹ̀ torí pé ọmọ Ondo state ni ẹ jẹ́ bá wa pè wọ́n wípé oògùn ẹ̀ àgbo ẹ̀ ti tán kọ́ bá fi mí ìránṣẹ́ ó nílò àgbo gidi ó nílò àgbo Ìjìnlẹ̀ Margot. báyìí nítorí Tinubu tẹ́ gbọ́ ṣe ń kó ìbọn tó ń há ìbọn pé ìbọn wà ńlẹ̀ ọ̀pá wà ńlẹ̀ á wà ńlẹ̀. tẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀dẹ̀ ṣèbẹ́ rí pé ọ̀rọ̀ ọ̀dẹ̀ ló ń sọ yìí ẹ jọ̀ọ́ ṣé bàbá Tinubu ó ní Yorùbá nation àwọn sọ wípé ó kàn wípé nítorí bàbá Tinubu náà torí fẹ́ lọ kó ìbọn sọ́wọ́ àwọn ènìyàn wọn ò kó ìbọn sọ́wọ́ èèyàn wípé ìgboro ò rẹ́rìn ìlú le koko kò síná kò sóúnjẹ kò sépo àwọn èèyàn jáde sí yẹn ṣé torí bàbá Tinubu tó sọ pé èmi ló kàn ó yàtọ̀ sí àwa ló kàn o bàbá Tinubu tó sọ pé èmi ló kàn àwọn nìkan ló kàn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe kàbá àwọn níbẹ̀ ní kábínẹ̀tì wọn níbẹ̀ ṣé bàbá Tinubu ni wọ́n wá sọ wípé torí ẹ̀ ní Yorùbá nation abẹ́bàwá Ìgboho ṣà tí wọ́n wà níbẹ̀ láti ọjọ́ yìí ìyẹn láwà bí torí kàtẹ́ wọ́n sọ wípé àwọn àdògán àti àfà tí wọ́n pa ní July 1st ṣé ìyẹn ni wọ́n rò tí wọ́n sọ wípé torí ẹ̀ o àwọn fẹ́ gbèjà Tinubu olórí kíni ẹni pé irọ́ eléyìí ò tẹ̀ mọ́ bọ́ ṣe ń parọ́ gan ṣá irọ́ gidi lórí eléyìí lélẹ́yìí ń ṣe ẹni gbogbo ọ̀rọ̀ tó sọ báyìí rádaràda ló ń dún lẹ́nu wọ́n ní Ìjìnlẹ̀ and Black Goat is the one sharing gun to terrorists to fight Yoruba people bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ṣàkíyèsí ọmọ tí a wá ṣètò lérí gan lánàá Ìjìnlẹ̀ Margot àti Black Goat wọ́n mọ̀ nípa ẹ̀ àníkẹ́ farabalẹ̀ ẹ máa gbọ́ wínrínwínrin ọ̀rọ̀ ẹ máa gbọ́ àṣírí gidi tó tú gidi Ìjìnlẹ̀ Margot àti Black Goat àti ìyá onítìrí ṣe rí ọmọ Fúlàní tó ń pariwo ìyá Yorùbá wuyì yẹn àwọn wọ̀nyí wà ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ ni Ìjìnlẹ̀ Margot ó wà lára àwọn tó gbéṣẹ́ fọmọ yìí torí pé wọ́n ti rí wípé ìyá wa Yorùbá wuyì wọ́n dúró tán fún bàbá wa Ìgboho ṣà wọ́n sọ pé kò sí nǹkan tó lè mì àwọn kò sí òmìmì kan tó lè mì àwọn kúrò lẹ́yìn ìyá yìí lẹ́yìn bàbá wa Ìgboho ṣà ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi lọ gbé iṣẹ́ ikú lé ọmọ yìí lọ́wọ́ gbogbo yín ẹ̀tẹ́ lè máa bá bọ̀ ń bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ Margot ẹ̀tẹ́ ló máa mú bọ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú ètò ń sọ lẹ́nu yìí sọ̀rọ̀ o. ẹ̀yin ọlọ́dẹ tó ń pè tó ń gbé ìbọn fún tó ń há ìbọn fún yín wọ́n sọ fún yín pé Yorùbá nation ní Tinubu ò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Yorùbá nation náà. nǹkan tó yẹ kó sọ jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀ nìyẹn ṣèbẹ́ rí pé ọ̀rọ̀ yẹn báyẹn rí pé kò dúró lórí ẹyọ kan àní nǹkan ti ta sí lọ́pọlọ ìwọ tó sọ wípé wọ́n gbé ìbọn fún yàn wọ́n pín ìbọn fáwọn ọlọ́dẹ nítorí bàbá Tinubu ìwọ kan yìí náà ló ti wá sọ wípé bàbá Tinubu ò wà fún Yorùbá nation báwo ló ṣe wá jọra wọn àwọn tó sì ń dárúkọ yìí Yorùbá nation ni wọ́n ń jà fún Yorùbá nation ni wọ́n dúró fún wọ́n ti jẹ́ adarí àwọn adarí gidi àwọn adarí tó ṣe é fọkàn sìn tó ṣe é fọkàn tán òun ni wọ́n jẹ́ ìwọ gorí pé o ti gbéra ẹ gbági gan gidi àwọn tó ń sọ wípé òun ṣàlàyé ọ̀rọ̀ fún wípé kí wọ́n gbọ́ o wọ́n pín ìbọn fún àwọn kan o tí wọ́n ń sọ wípé bàbá Tinubu gan kò sí fún Yorùbá nation kí wá ní nǹkan tó fẹ́ wá fà á o tí wọ́n torí wá gbé ìbọn léèyàn lọ́wọ́ nígbà tí bàbá Tinubu kò support Yorùbá nation jọ ọ̀rọ̀ election ṣe wá kan Yorùbá nation òun sì wá nìyẹn ìgbà tí wọ́n sì wá ṣe gbogbo ẹ̀ lánàá tí wọ́n ṣèdájọ́ jọ ta ló padà wá wí ni o bàbá Tinubu ni ẹni tó sì torí ń pariwo ipò tẹ̀ wá sí nílé bàbá Tinubu ò sí nílé bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó rí pé onírọ́ ayé nìyẹn irọ́ yìí ni wọ́n ń pa aṣọ fún yín ẹ̀yin tẹ́ ń tẹ̀lé òmìnira wọ́n ní ká ti bi ìṣáná kíyèsí oògùn ó dẹ̀ táwọn kan wọ́n nójú inú tí kò tẹ́ bá nójú inú ni tẹ́ ń fi ọkàn bá àwọn wèrè yìí àwọn òpònú ayérada yìí nínú àwọn ọ̀rọ̀ wọn gan ló yẹ kẹ́ ti máa dì mú ìyá mi Ọlámídé Ẹ̀lẹ́ káàbọ̀ sórí ètò wa ìyá wa beat by mi dé Ẹ̀lẹ́ akínyìn o àkú iṣẹ́ takuntakun lẹ́dùnmọ̀ rẹ̀ àràn wá lọ́wọ́ o ṣé ti bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn
wọ́n ní who dey watch Ìjìnlẹ sef àwọn wèrè gbogbo ẹ kú iṣẹ́ ìlú mà bẹ́ẹ̀ ni àjọ ń ṣe náà ni wèrè ni wọ́n tó bá ti rí pé wọ́n ti rẹ́yìn òwò wọn mọ́ wọ́n ti wá nǹkan míì tí wọ́n fẹ́ lọ́mọ bàbá yìí lẹ́sẹ̀ àní kò sí nǹkan tó ń ta wọ́n lórí ju bí wọ́n ṣe rí fídíò tí bàbá yẹn ń jó ní ìjẹta tí bàbá yìí kọ́ gbádáwọ̀ tí wọ́n ń bujó sára mo rí fídíò yẹn báyìí inú mi dùn pé olúwa o ṣeun ẹ̀rín ní lẹ́nu bàbá wa olóyè májàsọ́lá májàsípò owó bàbá dámì ẹkùn ọkọ fúlàní dẹ́kọ́mọ̀ fún yorùbá land nǹkan tó ń bí wọn nínú nìyẹn wọn ò tẹ̀ fẹ́ rí bàbá yìí ní ìṣẹ́jú kan wípé inú wọn dùn ẹ̀yin ní ìbànújẹ́ máa bá ẹ̀yin ọ̀tá wọn ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ràn ọmọ níṣẹ́ èdè tòrútòrú ẹ̀yin ní ìbànújẹ́ máa bá kò sí bànújẹ́ fún bàbá wa Ìgboho Òòṣà torí pé ọmọ aláyọ̀ ni wọ́n àkàndá èèyàn ni wọ́n pẹ̀lú ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ yìí gbogbo nǹkan tí ẹ bá ń dì báyìí ẹ̀yin lè máa forí ara yín gbé kí ló dé kí ni májàsọ́lá gbà lọ́wọ́ yín bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn o ṣe pé a sọ fún wa wípé ìyá onítìrí kò wá láti gbàlà bí kò ṣe láti pa aníní ni wọ́n àwọn èèyàn ò gbọ́ a sì mọ̀ bóyá oníkan tó fi wọ́ wọn ni kò yé wa wọn ò gbọ́ wípé àwọn eléyìí wọn ò wá láti ṣèràn Yorùbá ní lọ́wọ́ wọn ò ràn wọ́n lọ́wọ́ wọ́n fẹ́ pa wọ́n lára ní ṣẹbẹ́ ti rí ẹ mọ iye àwọn tó ti fara gbá ìyá mi ò tó ẹni tó ń sọ síta iye owó wọn tó ti run sínú ọ̀dọ̀ wọn gbogbo owó tí wọ́n sì ń gbà láti ọjọ́ yìí Adélé ń bọ̀ ó ń bọ̀ lọ́la ó ń bọ̀ lọ́tùnla ó máa sọ níbí ìyẹn máa gbọ́ ó máa sọ débẹ̀ pé Adélé ń bọ̀. torí judgement tó ń bọ̀ lọ́la ẹ gbọ́ tí ò bá fẹ́ bọ̀ Tinubu kó lè dá. judgement tó ń bọ̀ lọ́la ní nǹkan tó ti ṣe látàná àbí àná kọ́ ni sísì tí wọ́n ti ṣe judgement wọn jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ́yìn ìgbà tó ṣe judgement Àtíkù wọ́n ti padà tú ẹjọ́ mi gbé lọ ilé ẹjọ́ bí ẹjọ́ ló ń ṣe àwọn wọ̀nyẹn báwo ló ṣe wá kan Yorùbá nation Yorùbá tó ń jà fún ìran wọn wípé a fẹ́ kúrò nínú wọn Nàìjíríà ìwọ wá ti mú ọ̀rọ̀ míì o ti ń gbé wọlé o ti ń ro ẹ̀ tó sì jẹ́ wípé ìwọ kan yìí gbogbo nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní ìgboro bàbá wa Ìgboho joy is their headache bẹ́ẹ̀ ni orí yẹn ló máa fọ́ wọn pa orí yẹn máa fọ́ wọn. da ìgboro rú ṣe ń gbọ́. lọ́sẹ̀ ń há ìbọn fún yín tó bá lò yín tẹ́ ẹ bá kú ẹkú tú ẹ. kí ló ṣe wá ṣe ń gbọ́ ṣe lẹ́yìn pé ọ̀dájú ni bẹ́ẹ̀ rí àwọn tí wọ́n sọ pé àwọn ń jà fún ìran Yorùbá ni o mo sọ fún yín àpò ara wọn ni wọ́n ń jà fún ẹ gbọ́ ó ní bí wọ́n bá kú wọ́n kú tú ẹ ìyẹn túmọ̀ sí àwọn tí wọ́n rán lọ́jọ́ kìíní àná gan kò kàn wọ́n ẹ ti rí ìka ẹ̀dá làwọn eléyìí àní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìran Yorùbá àpò wọn ni wọ́n ń jà fún nínú ìwà wọn nínú ìṣe wọn làá ti mọ orí èèyàn tí wọ́n jẹ́ ẹgbọ́n nǹkan tó sọ ó ní bí wọ́n bá kú wọ́n kú tú ẹ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n rán lọ́jọ́ kìíní àná tó lọ gbóhùn sókè ní amúlùdù FM kò kàn wọ́n kò kan ayé láti ìgbà yẹn bèè lọ́wọ́ Ìjìnlẹ wípé how far o how market o àwọn ọmọ tẹ́ ẹran lọ́jọ́ kìíní àná ṣe ti lọ gbà wọ́n o ẹ bèèrè lọ́wọ́ ẹ̀ bí ó máa rí èsì gidi fún yín wọ́n ò béèrè àwọn ọmọ wọn yẹn títí wọ́n fi gbé wọn lọ sí Abolongo correctional center di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ wọn yẹn wà ń bẹ̀ ìyá Dúpẹ́ Onítìrí ò jáde síta wípé báwo ni wọ́n ṣe fẹ́ yọ àwọn ọmọ wọn yẹn kúrò ń bẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ti wá ń pílánì míì gbogbo nǹkan tó ń sọ yìí àwọn ni wọ́n ń ṣe o bẹ́ẹ̀ ni bàbá mi must be wọ́n ní ṣífù Ìgboho is eruku ata táwọ́ lójú táwọ́ lára bẹ́ẹ̀ ni òun ló ń ta wọ́n ní gbogbo ara pé wọ́n ṣáà rí bàbá yẹn tó ṣe fídíò tí wọ́n jó tí wọ́n bujó sára òun ló ń fa orí fífọ́ fún Ìjìnlẹ kò yé wọn gbogbo wọn many of them fídíò yẹn kò yé wọn pé báwo ló ṣe jẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ti gbé bàbá yìí tó tínú bàbá yìí ń dùn tó eléyìí kò yé wọn ìdí nìyẹn tí Ìjìnlẹ bá gọ̀sì Ìjìnlẹ má gọ̀sì apárímù kan ọ̀sán òun ló torí gbé fídíò tó gbé síta yẹn tó fi ń sọ rádaràda lẹ́nu àwọn sì ni wọ́n ṣe ẹ sọ pé ìran Yorùbá àbí Yorùbá nation ǹjẹ́ wọ́n sọ pé àwọn fẹ́ gbé Adélé wọlé ti dandan àwọn ni wọ́n ní àwọn fẹ́ gbé Adélé wọlé dandan gbogbo nǹkan tó ń sọ yẹn àìtètè mọ́lẹ̀ olè mọ́ lóko ni o àwọn ni wọ́n ń plan yẹn o torí pé ibi tí wọ́n ti ń plan yẹn fídíò ẹ̀ wà ọ́díò ẹ̀ wà tó ti sẹ́ndì sí wa ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ́ẹ̀ ṣe bó sọ ìwọ ò ní dúró jẹ tán Ìjìnlẹ má gọ̀sì ò ní dúró jẹ tán. ẹkú dànù ni kò kan ayé o. ṣe gbọ́. ẹ̀yin tí wọ́n gbé ìbọn fún tẹ́ ẹ bá tẹ̀lé wọn jáde abẹ́ ẹ lọ dàgbòrò rú ẹ má gbàgbé wípé Nàìjíríà àti Nàìjíríà ló ń ṣe o. tẹ́lẹ̀ mo máa ń rò pé bọ̀bọ̀ yìí ní làákàyè ni mi mọ̀ pé kò ní làákàyè o mi mọ gbogbo ọgbọ́n gbogbo làákàyè ẹ̀ ó ti fi parí torí pé pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yìí àṣírí ti tú sẹ́ẹ̀ àṣírí yín ò lè bo gbogbo ó tẹ́ ń gbà láti yọ ọjọ́ yìí kí nìkan tẹ́ fi ṣe lórí wípé Adélé ń bọ̀ náà ṣì wà ó ń bọ̀ lọ́la ó ń bọ̀ lọ́túnla ó ń bọ̀ níjẹta àtòdé wọ́n ti rán aṣọ wọn wọ́n ti ta fọ́ọ̀mù wọn story upon story ní everyday wọ́n wá bọ̀ nǹkan tó kàn mọ́ kò yé mọ́
gbọ́ tó ní wọ́n bá kú wọ́n kú tú ẹ́ àwọn tí wọ́n sọ wípé àwọn jà fún ìran Yorùbá nìyẹn o tó ń sọ wípé tán ọmọ Yorùbá bá kú wọ́n kú tú ẹ́ ẹjọ́ ẹ náà ẹ wo gbólóhùn yẹn adìyẹ èèyàn gan ò lè rò wípé kó kú tú ẹ́ adìyẹ tó o fowó rà tó ń sìn nínú ilé ẹ tó ń wo wípé o bá jí wàá rí asápàdé ẹ wàá bu àgbàdo fún o ò lè máa rò lọ́kàn kan pé kó kú tú ẹ́ wà ní ìtara ká máa sọ wípé ọmọ Yorùbá tó sọ wípé o wà lára àwọn tó ń jìjàǹgbara a sọ fún yín wípé eléyìí àpò ara wọn ni wọ́n ń jà fún eléyìí ò jìjàǹgbara kankan àpò ẹ̀ ló ń jà fún ẹ máa gbọ́ o ó máa sọ̀rọ̀ débẹ̀ o àwọn ti gba ilẹ̀. ajẹ́ pé tìyín bá yín nìyẹn bí tẹ́ ẹ bá ti bára yín ẹ bára yín bẹ̀ Yorùbá nation kọ́ ló ràn yín iṣẹ́ Yorùbá nation ràn wọ́n iṣẹ́ wọn sí nínú Yorùbá nation mọ́ o Tinubu náà ṣiṣẹ́ fún ló kóbun fún wọn o. àìtètè mọ́lẹ̀ ò lè mọ́ lóko. ogun àgbọ̀tẹ́lẹ̀ kì í pa arọ kì í wá ṣe arọ lásán o arọ tó bá gbọ́n ni. Sunday Ìgboho à ń kó o wọ́n ń pe àwọn warrior nílé wọ́n ń pe àwọn bàbá ọlọ́dẹ wọ́n ń pe àwọn gbogbo wọn bẹ́ẹ̀ àtàwọn Àgbẹ̀kọ̀yà. Ìjìnlẹ̀. wọ́n ń há ìbọn fún wọn. Ìjìnlẹ̀ DJ YK múlẹ̀. Tinubu tẹ́ ẹ bẹ́ẹ̀ ti torí ẹ̀dá ò sí ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ o. ṣùgbọ́n gbọ́. ó ti wà ní London tẹ́ ẹ bá fẹ́ kẹ́ para yín dànù ibi tẹ́ ẹ bá para yín dé òun máa padà wá bá yín bẹ̀. Tinubu ò sí ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí o tó máa gbé ìbọn fún yín ẹ wo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò ẹ kìlọ̀ fáwọn èèyàn yín dáadáa. rédíò wo ló gbé síta ó gbé fóònù síwájú ó gbé kọ̀ǹpútà sọ́wọ́ ó sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ ní rédíò ó dẹ̀ mú láńsẹ̀sì rédíò tó ń pariwo ìgbé síta ìjọba Turkey ibi tó ti fún ẹ ní láńsẹ̀sì rédíò mo challenge ẹ lórí ìkànnì yìí mú láńsẹ̀sì rédíò ẹ gbé síta àwọn kan tó fi ń kó àwọn tó ń tẹ̀lé wọn tó fi ń kó wọn lómi ọbẹ̀ jẹ nìyẹn o àwọn ní rédíò iná fẹ́ fi gba adelé rédíò iná fẹ́ fi gba òmìnira bàbá wa masbi ẹ̀ ṣeun gan only the people they sent to prison almost all of them is dead èmi kan ti wá ṣe ètò lórí ẹ̀ lóṣù tó kọjá ẹnìkan mo tẹ̀ ṣùgbọ́n tán ló gbẹ̀mí mi nínú wọn ó ní Ìjìnlẹ̀ jókòó síbẹ̀ yẹn ló ń pariwo àwọn ọmọ tẹ́ ẹ ránṣẹ́ dé tòrótò lọ́jọ́ kìíní àná tẹ́ni kan lọ gbóhùn sáfẹ́fẹ́ ẹ béèrè wọn o àyẹn lọ́ọ̀yà irọ́ ni kò sí ètò ẹgbà fún wọn bọ́n ṣe fi wọ́n ti dá ìṣèjọba àtobìnrin tó kọ́mú síta àtobìnrin tí wọ́n gbé mọ́ wọn kò sẹ́ni tó béèrè ẹ o ṣe bẹ́ẹ̀ rí pé àwọn eléyìí ọ̀dájú abiyamọ ni wọ́n ọ̀dájú abiyamọ òun ní Ìjìnlẹ̀ ìwọ wá ti ń sọ wípé Adélé ń bọ̀ o ẹ kú ìmúrasílẹ̀ o àwọn ti gba ilẹ̀ ó ti máa ti tú ọ̀rọ̀ yẹn sọ the same ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti November wípé àwọn ti gba ilẹ̀ àwọn láti November 20 ó máa ti tú sọ náà nísìnyí ẹjọ́ ìran Yorùbá ẹjọ́ ṣé a ti nílẹ̀ míì síbi òmí ní mi tí rẹ̀ tó dá mi lóhùn ìbéèrè yẹn o wípé ṣé ilẹ̀ míì ti wà ń bò míì ti Yorùbá ni torí pé Ìjìnlẹ̀ sọ wípé wọ́n ti gba ilẹ̀ àwọn ti kúrò nínú wọn Nàìjíríà ẹjọ́ ètò ìjọba inú ìlú gbogbo nǹkan bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kì í ṣe abẹ́ àkóso wọn Nàìjíríà náà ṣì wà ní. tẹ́ bá ti gba ilẹ̀ yín irú epo tó wọ́n gangan yìí kò yẹ kó wọ́n oúnjẹ tó wọ́n nílùú yìí kò yẹ kó wọ́n ẹ ti gba ilẹ̀ ṣé irú ilẹ̀ tẹ́ fẹ́ gbà fún ìran Yorùbá ni àwa ò wá gba irú ilẹ̀ yìí fún ìran Yorùbá o ẹ gba ilẹ̀ kò sí àyípadà rere kankan ò sí ọ̀dọ́ òríṣẹ́ ilé ìwé ọ̀fẹ́ kò sí ilé ìwòsàn ọ̀fẹ́ ò sí àwọn èèyàn ni wọ́n ń kú lọ sípítù lójoojúmọ́ nìyẹn ọ̀tọ̀ ní kí wọ́n gbéyàn lọ ibi tó ń dùn ẹ́ tó bá máa délé ọ̀tọ̀ nìkan tí wàá ti lọ bá bọ́n yọ ẹ́ ní ìfun lọ wọ́n á yọ ẹ́ lọ́dọ̀ lọ ìyẹn ló ń ṣẹlẹ̀ báyìí ní Nàìjíríà ẹ sì sọ wípé ẹ ti gba ilẹ̀ yín Ìjìnlẹ̀ ó sì bẹ̀rù Ọlọ́run ẹ sì fi gbogbo rọ́dà dálé tẹ̀ ń ṣe sílẹ̀ kẹyẹ tọ̀ àwọn ènìyàn mọ́ ẹ yé gbowó jẹ lọ́wọ́ àwọn ènìyàn mọ́ èyí tẹ́ ti gbà yẹn náà ti tó ẹ yé tọ̀ àwọn ẹ lọ wáṣẹ́ ṣe Ìjìnlẹ̀ lọ wáṣẹ́ ṣe yé fi ẹ pọ̀ ralẹ̀ mọ́ bá ṣe jòkó síbẹ̀ látàrọ̀ lọ́dọ̀ alẹ́ nìyẹn ẹ ti mọ̀ pé léyìn oníṣẹ́ kò lábọ̀ ní tọ́kí tó jòkó sí ó wá ní òun ti ní òun ní rédíò yẹn mo ní mo challenge ẹ bá mi pín ètò ìkó dọ̀dọ̀ ẹ̀ ó tẹ̀ pé ẹ bá mi máa gé ibi nìkan kẹ bá mi jù sí ibi tí mo ti sọ yẹ gé kẹ fi ránṣẹ́ sí wípé rédíò tó ń pariwo póun níyẹn kó bá wa fi láńsẹ̀sì ẹ̀ kó bá wa fi síta èmi o mo challenge ẹ̀ lórí gbólóhùn yẹn torí rédíò yìí òun ló fi ń kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ òun ni wọ́n fi ń kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ orí rédíò Ìjìnlẹ̀ o ibẹ̀ ní kẹ́tì wá máa dáwọ́ òmìnira sí o ẹ máa gbọ́n wọ́n sáwo o ẹ máa gbọ́n wọ́n sáwo o bó ṣe ń ṣe nìyẹn o wọ́n ti gba owó jẹ wọ́n ti ṣe oríṣiríṣi fáwọn ènìyàn tipátipá ni àpò òmìnira 2022 o $1 million yẹn láti ọjọ́ yìí láti ìgbà tó ti wà lórí $1 million yẹn kò tí ì pé bí a ṣe ń sọ̀rọ̀ yìí o wọ́n sì wà lórí ẹ̀ ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe fẹ́ máa pa àwọn ènìyàn báyìí nítorí Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run
ẹ sì ro ti alálẹ̀ wípé kẹ́ẹ̀rọ ti ìran Yorùbá ìyà tó ń jẹ ìran Yorùbá nínú wọn Nàìjíríà. Ẹ ṣáà ní ibẹ̀ ṣe fẹ́ máa wá nǹkan wé sí bàbá yìí lẹ́sẹ̀ òun lẹ̀ ń wá. Ìjìnlẹ Margot, àṣírí yín ti tú. Ẹ̀yin lẹ ń pín ìbọn fún àwọn ènìyàn tẹ́ fẹ́ fi gbé adelé wọlé. Kó tó di wípé nǹkan yẹn ṣẹlẹ̀ ó kọ́kọ́ fẹ́ jáde síta kó yí mú ẹsẹ̀ Ìgboho ṣàná. Ẹ̀yin lẹ sì ń ṣe kinní yẹn o. Gbogbo bí ẹ ṣe ń pín tẹ́ ẹ ra vẹ́ẹ̀sì tẹ́ ẹ ṣe ẹ̀ gbogbo ẹ̀ fáwọn ènìyàn gbogbo ẹ̀ la gbọ́. Ṣùgbọ́n àìtètè mólè olè mólóko yín òun lọ̀rọ̀ yín. Ẹ gbọ́ nǹkan tó sọ o. Lára àwọn tó fẹ́ lò. Bẹ́ẹ̀ ni bàbá mi mo mọ̀, bàbá mi máa sí mo mọ̀, wọ́n ní he did not have any radio. He's only using short wave that can be used by any media. Bẹ́ẹ̀ ni nǹkan tó kálukú ń lò nìyẹn, ó dẹ̀ wá sọ diṣẹ́ lórí rédíò mi. Mo ní mo ti challenge ẹ̀ ẹ̀ tẹ́ bá lè gé ẹgé kẹgbẹ́ fún wípé láńsẹ̀sì rédíò ẹ̀ náà kó wá gbé síta kárí. Ibi tí ìjọba Tọ́kì ti bá bu ọwọ́ lù ú tí wọ́n ti gbé stamp wọn lé wípé radio station yìí o Ìjìnlẹ Margot o pẹ̀lú orúkọ ẹ̀ bá wa place ẹ̀ síta afẹ́ rí. Yé parọ́ fáwọn ènìyàn mọ́ irọ́ tẹ̀ ń pa lọ́wọ́ ṣẹ́ṣe bó ṣe tẹ̀wọ̀n dé òníṣẹ́. Ẹni pé tẹ bá ṣàkíyèsí wípé gbogbo bó ṣe sọ pé òun ṣe òmìnira ìbáyẹ̀ rí pé ìgbà tó ti ẹ̀wọ̀n dé ló wá lé lára ẹ̀. Ìgbà yẹn ló wá lé lára ẹ̀. Kì í ṣe tó Yorùbá nation náà torí mú o. Wọ́n ò mú torí Yorùbá nation ó ta gbáná ni o lè ní o. Ọ̀daràn ni bó ṣe wà yẹn o. Ọ̀daràn torí pé tó bá ṣe nǹkan kékeré báyìí ní Tọ́kì bẹ́ẹ̀ wọ́n máa gbé ni. Torí ó ti ní bad record sílẹ̀ ńbẹ̀. Ojú wà lára ẹ̀ bó ṣe wà yẹn. In fact gan kó kúkú wálé gan ó bẹ́tà ju bí tó jòkó sí yẹn torí pé ìranù ló ń ṣe níbẹ̀. O níṣẹ́ o lábọ̀ wọn ò lè fún ẹ níṣẹ́ torí pé o ti ní bad record. Ó ṣe tẹ̀wọ̀n dé ni. Tẹ̀wọ̀n dé òun nìyẹn. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.